ta ni Ọlọ́run mò ń fi àkókò yìí tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ẹ̀yin mùsùlùmí pátápátá, pàápàá jùlọ àwọn tó pè mí lẹ́jọ́ wípé mo bà wọ́n lórúkọ jẹ́, wípé ẹ jọ̀ọ́ mo fi Allah tẹ́ ìgbàgbọ́ nú ẹ̀, gbogbo tẹ́ ìgbàgbọ́ nú ẹ̀, mo fa Allah, mo fi Quran, mo fa Quran bẹ̀ yín, ẹ má bínú sí mi. Gbogbo ohun tó ṣẹlẹ̀ sẹ́yìn ẹ jẹ́ ká rí bí àṣìṣe, ẹ dákun ẹ foríjì mi. Mo wá láti ṣe àtúnṣe ni, èyí tí mo ṣe pé bí mo tún wá láti wá ṣe ẹ̀kẹ́ èbú àìgbẹ́ ènìyàn kan àbí ìbẹ̀ ènìyàn kan lórúkọ jẹ́, torí bí mo ń sọ̀rọ̀ yìí ẹlòmíì ò tún mọ̀ pé àbí tún wá bèbú ni, ìyìn wá láti ènìyàn kan lórúkọ jẹ́ àbí láti bèbú. Mo wá láti tọrọ àforíjì ni, gbogbo tí wọ́n ti rẹ̀ sí ṣẹ̀ṣẹ̀ pátápátá ẹ dákun ẹ foríjì mi. Mo wá fẹ́ fi àforíjì náà ó wá tún wù mí kí n fi dúpẹ́. Lákọ̀ọ́kọ́ kí n bẹ̀rẹ̀ ọpẹ́ mi ní ọ̀dọ̀ Emir ìlú Ìlọrin. Gbogbo wọn pátápátá náà gbìyànjú, àwọn ògo Ìlọrin mo dúpẹ́ lọ́wọ́ wọn. Sheikh bàbá Òkútagídí mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. Sheikh Lami Lágbàjì àwọn náà ṣe wọ́n kù fọmọnìyàn ṣe. Gbogbo ayé náà lórí pé ipa tí ogun wọn kó látàrí pé kí n lè bà jáde, mo dúpẹ́ lọ́wọ́ wọn. Mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn ògo Ìlọrin, gbogbo ògo Ìlọrin pátá, ẹgbẹ́ ògo Ìlọrin ò ní bàjẹ́ o. Ọlọ́run tó soyún kò ní túyín ká, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Gbogbo ìyà tá à ń bára wá jà pátápátá ká lè bí ìjà fẹ́. Ọlọ́run wà ní jẹ́ kí ilẹ̀ yóò dàrú, Ọlọ́run sì ní jẹ́ kórúkọ tí inú ò bàjẹ́, orúkọ tí inú ò ní bàjẹ́, ayé ò sì ní báyìí lórúkọ jẹ́. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, inú mi sì dùn láti tọrọ àforíjì lọ́wọ́ yín, torí sẹ́wọ̀n pé tó wúyẹ́ tó ti lọ ní pé bóyá kò ní tọrọ àforíjì, bóyá yóò tún mọ́ bá a ṣàgídí ni. Èmi ò mọ̀ pé mo ṣẹ̀ nígbà tí wàá tún pé ní tẹ́yìn mo sọ bí inú mo ṣẹ̀ yín, kí n tọrọ àforíjì náà ni, torí pé bí ọ̀rọ̀ ṣe lọ yìí, àwọn tá a gbé fídíò wọn wá wípé eléyìí sọ pé bàbá báyìí sí báyìí, nígbà táwọn gan déwájú àwọn ọlọ́rọ̀ wọn ò lè sọ mọ́, wọn ní ó láwọn pa máwọn ọlọ́rọ̀. Bàbá Olúwo tó wá ó lóun parọ́ mọ́ bàbá Òkútagídí ni, ìyá Ọ̀ṣun ó lóun parọ́ mọ́ bàbá Òkútagídí ni, ọmọ tó parọ́ mọ́ Sheikh Labeeb náà tábàgbò náà wà ó náà tó lóun parọ́ ni. Ṣé mi wá ní sọ wípé ó dáa ṣé kí mi wá pè lóòótọ́ ìkàkẹ́ yìí ní bẹ́bẹ̀ òótọ́ náà sọ. Tẹ́ rí pé mo sáà fi Ọlọ́run bẹ̀ yín, mo fi Ànábì Muhammad mo fi bẹ̀ yín, mo fi Al-Quran mo fi bẹ̀ yín, ẹ foríjì mi. Ní nǹkan kan ní mo ṣe